Ṣómìwá Emmanuel orúkọ mi ò yí padà, lágbára Ọlọ́run mi ò ní porúkọ bàbá mi jẹ́ o, orúkọ bàbá mi ò ní bàjẹ́ látọwọ́ mi. Ìwọ náà sọ tiẹ̀, nítorí pé ohun tẹ́ ẹ ṣe rí mi lórí ètò lónìí, àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ ní dúníyàn o, àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ táwa àgbàlagbà tá a jẹ́ àgbàlagbà tá a kì í nárò jinlẹ̀ wípé ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣé ìtàn rere ló máa pa lórí ẹ̀ àbí ìtàn búburú. Ọ̀pọ̀lọpọ̀ àgbà ló wà tó jẹ́ wípé wọ́n dàgbà ṣùgbọ́n tí wọn ò mọnú rò, tí wọn ò kì í ro ọ̀la kó tó gbégbèsè. Ìdí nìyí ló fẹ́ mú mi mú fọ́nrán tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi o. Ẹ wo ọjọ́ orí bàbá yìí, ẹ wo ọjọ́ orí ọmọ tó bá nájọṣepọ̀ tipátipá. Ọwọ́ àwọn agbófinró tẹ̀ ó wá ń kà. Ẹ jẹ́ mọ̀ wípé ṣé bàbá yìí ṣó nárò jinlẹ̀ pé ohun tóun ṣe yìí ṣó burú. Gbogbo àwọn àgbàlagbà, gbogbo àwọn ọ̀dọ́ là ń gbà tá a máa ń fi ipá bá obìnrin nájọṣepọ̀. Ó tako òfin orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni ó tako òfin orílẹ̀-èdè àgbáyé, bẹ́ẹ̀ ó tako òfin Ọlọ́run. Ẹ̀sìnkẹ́sì tó lè ń ká lè máa sìn kò kì í ṣe ohun tó tọ̀nà láti máa fi ipá àti agbára bá ẹnikẹ́ni nájọṣepọ̀. Ẹ jẹ́ àwọn ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ bàbá yìí, ẹ jẹ́ àjọ wò ká àjọ wò dáadáa. Ẹ bá mi share ẹ̀. Ìtàn nílé ayé, ohunkóhun tá a bá ń ṣe tá a bá kí ń ronú pé ó máa padà dìtàn, irú nǹkan bẹ́ẹ̀ a máa kóni lọ sí kérémọ́njẹ́ o, èyí tí wọ́n pè lọ́gbà ẹ̀wọ̀n. Lágbára Ọlọ́run, orúkọ bàá mi, orúkọ bàbá rẹ̀ ẹ má jẹ́ àbàjẹ́. Ẹ jẹ́ á máa ro ọ̀la kó tó di pa àṣẹ ohunkóhun. Ẹ jẹ́ àjọ wo fọ́nrán yìí. Bàbá kí lórúkọ yín? Adémọ́lá kí ni? Adémọ́lá Joshua. Láti ìlú wo lẹ ti wá? Ọmọ Ìkọta. Kí ló gbé yín débí? Àgbà tí mo wá láti ìlú wa lo wàhálì lójú ìlú ìyá mi lè lójú. Ìgbà tí mo bẹ̀rẹ̀ dédé mo wá lò sí ìlú. Ilé ibi tí mo ti fún kúrò ní kábíyèsí náà ni ọgbà tí wọ́n á gbé bí ìdíjọ́ ọ̀dọ́ wọn. Ìgbà tí òsì náà mo bẹ̀rẹ̀ fún kúrò ní ọ̀dọ̀ láti ẹ̀ náà mo débẹ̀ fẹ́búrárì mo débẹ̀ lọ́dọ̀ wọn gbà ẹ̀ ṣé mo bẹ̀ kúrò bẹ̀ ní November. Kí ló gbé yín débí gangan tó fi mú wá bì láàárọ̀? Ọ̀rọ̀ ọmọ ìlú gbé mi débí. Ọ̀rọ̀ ọmọ yìí kí lọmọ yín ṣe? Nígbà tí mo gbélé wọn nítorí àjọ wà. Ẹjọ́ wà bò. Bẹ́ẹ̀ni, àjọ ń fẹ́ra ń gbà. Ọmọ ọdún mélòó ni bàbá? Mo ti ń wọ 55 lọ. Ọmọ ọdún mélòó lọmọ yìí? Ní ìmọ̀ iye ọdún àìkú bọ́jú. Mo ń gbọ́ yín. So lẹ́yìn ìgbà yẹn lájọ wà ní ọ̀dọ̀ rẹ̀ ní lẹ́yìn ìgbà yẹn dé títí. Ọmọ ayẹ̀kú mi agbá mi ṣe gbàṣàwọ̀ yìí náà dẹ̀ máa ń fún ní ìṣòro. Pàtó mo lọ sí ọ̀sán fún mọ́mí ẹ̀ pé àwọn ọ̀rẹ́ láìpẹ́ ọmọ yìí ó bá wà ó pè tó bá ti tó ìdàgbàjẹ́ tó lè fẹ́ ọmọ yìí. Ẹ wá bá mi sọ̀rọ̀ láti wá ní àdúrà òní òní ọmọ òní ìpínlẹ̀ kọ́ ọ̀síbẹ̀ náà ní a máa ń pè é owó lórí fún ẹ̀ láti lọ sí tó bá fẹ́ lọ. Ẹ sọ̀rọ̀ sókè o. Ìgbà tó fi ní ọdún ìjọ ìgbókòó ní ọ̀wọ́ ìgbà tó fi December Christmas mo wá sí ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ fún ilé ìkọ̀kọ̀ mọ́bẹ̀ náà tó fi ní 5,000 ilé ìfowópamọ́. Ẹ fún bá mi 5,000 lílẹ̀ wá fóun. Tí o mọ̀ fún ní 10,000 báyìí. Owó kí ni? Irọ́ ṣe bá àtijọ́ wà tẹ́lẹ̀ kò sí bí mo ṣe máa ń fún ní. Ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀ ń fẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ ń fipá bá lò wà bẹ́ẹ̀ ń fẹ́. Irọ́ ipá fẹ̀. Ṣèbí ó sọ ń bà yẹn bí pé wọ́n fẹ́. Wọ́n lè ti fọmọ yìí lóyún. Wọ́n sọ bẹ́ẹ̀ ní bẹ̀tì ní òkú yìí. Wọ́n sọ bẹ́ẹ̀ ní bẹ̀tì. Kí wá ló wá gbé yín débí ìfẹ́ bàbí yìí? Ẹ ṣe bí àwọn náà ló wá mú mi pé ibà ìbáyìí nìkan tó ṣẹlẹ̀. Bí a wá sí ọ̀dọ̀ mi ní ìdájí láàárọ̀ yìí, mo lè jáde sí. Bí a tí mo jáde sí, ó ní nǹkan tó máa ṣe gbá kan tó máa ṣàwọn kan, ó ní kí n máa tẹ̀lé òòjọ́ lẹ́fẹ̀ẹ́ ìwọ́jọ́ mi. Mo ti wọ́jọ́ tí mo tẹ̀lé dé ọmọ mi ẹ̀dùn yẹn. Bàtà wọn á sọ̀rọ̀ yẹn, wọ́n sọ pé báyìí nìkan ti ṣẹlẹ̀ pé àgbà tó lọ pé àgbogbo àwọn òṣèlú àbúrò ló kàn ti gbà ní ó dájú ìbòmí náà bẹ̀ sí ìlú ẹni tó gbójú mi. Wọ́n bẹ̀ sí ìlú. Ṣé mo jalè ní àbí mo pààyàn? Ẹ̀ṣẹ̀ ní ẹni bọ́ ṣe ṣe mí. Wọ́n bẹ̀ sí ìlú.
wọn sọ pé báyìí nìkan ti jẹ́ káṣẹ̀jọ tó fi kájọ sọ̀rọ̀ pé lóòótọ́ báyìí nìkan ti ṣẹlẹ̀ òkú ṣùgbọ́n kò jáde lé ọ̀nọ́gbù ẹ̀ wọ́n kò bẹ̀rẹ̀ jáde ní wọ́n bẹ̀rẹ̀ sí. sẹ́yìn bá ọmọ yìí lájọṣepọ̀ àbẹ́ ìbá lájọṣepọ̀. amọba ní lẹ́ẹ̀mélòó. pátó ẹ̀ mẹ́rin. tẹ́ ti ń bá ọmọ yìí ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ nínú ilé yín àbí níbo lẹ ti ń bá ní lájọṣepọ̀. olè mi wọ́n lè ń fẹ́ ìyá rẹ̀ náà. irọ́ nǹkan yá ẹ̀ wọ́n ròpù mí nìyí báwo ṣe máa fẹ́ yá ẹ̀ wọ́n ròpù mí nìyí ṣé ẹjọ́ ń gbénu ilé ni. ilé kan náà lájọ ń gbé. ṣé tí ìyá rẹ̀ ọba ti wá sí nílẹ̀ mú wọlé ni àbí kò lẹ ti ń ṣe. ṣé mo máa mú wọlé lójú ìyá ẹ̀ mi kì í mú wọlé lójú ìyá ẹ̀. so ẹ ti wá fún lóyún báyìí. bọ́n ṣe sọ nìyẹn tẹ̀ ní ìmọ̀ àwọn ló sọ bẹ́ẹ̀ o. táwọn ti lọ ṣe tẹ́sítì tán fi sọ pé yẹn ti lóyún. ìyá rẹ̀ ń kọ́. ìyá ò sí ní ìsìn. ìyá ò sí. ọmọ ọdún mélòó ni ẹ. 15 sọ̀rọ̀ sókè o 15 kí ni tó ṣẹlẹ̀. oyún oṣù méjì náà ló ní ṣé ẹ lọ sí hospital àbí hospital náà ti sọ pé ó lóyún oṣù méjì tó bá sọ pé ó lóyún oṣù méjì ṣé ìwọ àti bàbá yìí fẹ́ra yín ni ẹ fẹ́ra bó ló ṣe wá fún ta ló fún ẹ lóyún ta ni. báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀yà. wọn ò nẹ́ ẹ̀ má wulẹ̀ kọjú. wọn ò nẹ́ báwo ló ṣe ló ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́. bí a sọ̀rọ̀ kọ́kẹ́ balẹ̀ fi sẹ́gbẹ̀ẹ́ tó máa nẹ́ o gbọ́ ọ̀yà. ọ̀yà. ó fa ìwọlé lákọ̀ọ́kọ́. ṣé ẹ ti rí nǹkan tí bàbá àgbàlagbà yìí sọ ṣé gbogbo wa ti gbọ́ ohun tí tó jáde lẹ́nu bàbá yìí gbogbo àwa bí a mọ̀ tòótọ́ àwa tó dàbẹ́ ni wípé àwa gan fúnra wa a máa ń fi ọmọ wa obìnrin fọ́kùnrin nítorí àti jẹ nítorí àti mu ẹja jáwọ́ ń bẹ̀ àwa tá a bá wá ń wo ẹnìkan ládùúgbò wa pé ọmọbìnrin yìí sáwọn mi àbí kí n fi bá ipá bá a nájọṣepọ̀ ṣómi ìwà Emmanuel èmi ń kìlọ̀ o nítorí pé ohun tá a bá ṣe lónìí ìtàn ló máa dà lọ́la o ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn kọ́kọ́ rò dáadáa kó o tó gbé torí pé tó bá rán ẹ lọ́gbà ẹ̀wọ̀n àrọmọdọ́mọ rẹ ẹlẹ́wọ̀n ló máa pè ọ́ o má gbé ìgbésẹ̀ tó máa borúkọ bàbá rẹ jẹ́ má gbé ìgbésẹ̀ tó máa ba ayé àwọn ọmọ tó o máa bí jẹ́ lọ́la àwọn ọmọ tó o ti bí gan má jẹ́ kán tó máa ṣépè fún ọ lọ́nà ọ̀run nígbà tó o bá kúrò lórí ìpẹ́ tí kò bá kojú rẹ dé ṣómi ìwà Emmanuel ẹ bá mi ṣíà ìtàn tẹ́ gbọ́ yìí nítorí pé ohun tó ṣẹlẹ̀ ni o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí tàbí pé ẹ fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kan tó mi létí ẹ pè nọ́mbà ìbánisọ̀rọ̀ mi èyí tẹ́ ń wò lójú fọ́nrán yìí 08032728413 08032728413 òní nọ́mbà mi ire àti ayọ̀ la fi pàdé mi ò ní borúkọ bàbá mi jẹ́ o.